Africa Content TV.
Iṣẹ́ ńlá ni ẹ̀sìn lè bá ń lẹ̀. Iṣẹ́ náà kábíyèsí ìṣọ̀kan Yorùbá. Ìṣọ̀kan Yorùbá.
ẹ̀yin méjì lẹ jẹ́ bàbá fún gbogbo ọba nílẹ̀ Yorùbá Aláàfin àtọ̀nù ẹ̀kọ́ àtọ̀sùn rẹ̀ lẹ́fà. kò sí kò tó jẹ́ pàtó wà nínú constitution wa pàtó náà ní ibi tó parí sí yẹn láti Aláàfin náà ní pàtó. so ẹ̀yin méjèèjì ni àmì ọ̀rọ̀ kábíyèsí nǹkan tí wọ́n nílẹ̀ Yorùbá iṣẹ́ tí elédùnmarè wa gbélé lọ́wọ́ ń sìn ṣe ní generation wa yìí ẹni tó tẹ̀lé tí gbogbo wọn kúrẹ̀ tó wọn lọ ayélujára òmùọ̀ tí Yorùbá ní ń lò láyé ìjọsìn náà bàbá wa ń lò òmùọ̀ à á lò òmùọ̀ olóko ìgbẹ́rẹ́ oṣù ẹ̀kọ́ tó máa ń ṣẹlẹ̀ ètò ìbálẹ̀ tó máa ń eléyìí jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ. tá a bá mú iṣẹ́ Tinúbú wípé mo mọ̀ pé tó máa jẹ́ lọ́kùnkúndùn ni pé kí ọ̀rọ̀ ó dàgbà ju ibi tí bàbá ní àná lọ. àwọn oníkẹ̀ẹ́sì ní èlò environment. orin tí àbá sì fẹ́ kí wọ́n bá wa gbé bá a ṣe dáa oníbà ṣe kọ́ lóde òní òun tó máa jẹ́ tẹ̀yìn àgbà. kábíyèsí aláṣẹ ló kọ gbogbo àwọn ládéládé òun fi àkókò yìí irú pọ́sibítì báyìí èèyàn máa ń pass message owó message tí àwọn colleague gbogbo pass ẹlòmí ò tiẹ̀ mọ̀ pé it's a golden opportunity èyí tó ń pass message kan àwọn míì pass àwọn míì ò pass àwọn míì kọ́ òkú pé ẹ wá kí àwọn ṣe rí nǹkan ti wọ́n nílẹ̀ káàárọ̀ òjìire gan. Ohun Elédùmarè ló sọ pé àkókò tó ó ṣe wá rí bẹ́ẹ̀ ṣẹ́rí public yẹn àwọn ni màá fẹ́ kẹ́ ẹ torí títí gbogbo àwọn ọba Yorùbá pátápátá kì í ṣe torí tara tí sọ̀pẹ́ gbogbo wa lè máa ṣètò alọ́tọ̀ọ̀tọ̀ dábàá wá pàtí lọ́yọ̀ àjẹkálọ̀ tó bàbá kálọ̀ tó lẹ̀ tó ti yẹn lọ. Baba, ẹni ìfowó wa, you need us. Èmi ní national command the fourth highest national ẹlọ́mọ presidency adétòkò wọn wà bẹ́ẹ̀ but wọ́n á ṣàṣẹ̀ wò pé kẹjọ́kò kan wo kí ni ẹ ṣe fún tó kọ́lẹ́tà kan tó mú wa àná nǹkan tí ilé ìtumọ̀ rẹ̀ ti làálẹ̀ fún tẹ gbọ́dọ̀ ṣe ìṣọ̀kan Yorùbá ó tóbi gan púpọ̀ tẹ bá rí ìyẹn ṣe ó tó báwo ló ṣe wá ṣe iṣẹ́ ó lè dùn ún ṣe ó dùn ṣe kábíyèsí nítorí dùn ún ṣe bàbá òun ní wípé ẹ̀yin méjèèjì táwọn àwọn olè Yorùbá yẹn tẹ́lá wo Sultan àti ṣéwọ̀ bọ̀dún ní sọ̀gá ẹ̀ka àti kọ́kọ́ bẹ̀rẹ̀ kí nǹkan náà tó ní ìpè lòun kọ́ rẹ̀ fún pàdé ara wọn nígbà ẹ̀dínkọ́ ẹ̀sẹ̀. Ibu tí kòkó wà it will be privacy so that ẹ̀yin méjèèjì lè máa liberate ilẹ̀ Yorùbá ọmọ wa ló wà president sí ọdún mẹ́jọ ìṣẹ́jú méjì ló máa pé tó bá tí padà sókè ọ̀yà tẹ́yìn méjèèjì rìn lọ́tùndínlé rìn lọ́sì then aṣùwọ̀n abẹ́rẹ́ ní kábíyèsí wàhálà yẹn ò tí tán but tí yẹn bá ti wà ẹ̀mí kankan kò sí ìgbèríko tí kò lọ́wọ́ ní generation yìí constitution kan ti ṣe dáadáa bàbá kí láti pín state lọ́tọ̀ọ̀tọ̀ àní kí public rí wọ́n wọ̀n ẹ̀wọ̀n kò tó ń generate tó lọ́rọ̀ ẹ̀rẹ̀rẹ̀ èmi ṣe kan lórúkọ yìí méjèèjì tẹ́ ẹ̀ gbé lọ́nbọ̀ torí wípé ó wù mí ṣọ̀kan lẹ Yorùbá dúró àtàwọn gbogbo kò sẹ́yìn kan tó rán sí o àti Laji Abbas àwọn méjèèjì dà Laji padà bí àwọn méjèèjì wọ́n pè wọ́n sí níbi èmọ́tìkò kí ẹ wá
àwọn bàbá yìí méjèèjì ẹni wọn tó lè promote àwọn méjèèjì ló fẹ́ kẹ́ ẹ máa bá wa ṣe. so kábíyèsí mo fi àkókò yìí rọ̀ yín pé ìṣọ̀kan yẹn la ní ìdúrà yìí àwọn méjèèjì ọmọ yìí ni wọ́n ẹ pè wọ́n ẹ bọ́lá promote mi dé kí lọ́sọ̀rọ̀ yóò la níbí kí la ti attract wá akọ̀sí ń gbọ́dọ̀ àdáná àwọn olóṣèlú tó jẹ́ ọmọ wa respect àwọn òkè ọ̀yá ń fáwọn ọba wọn àwọn ọmọ wọn ò fún wa tó ń gbà tá a bá tẹ́yìn méjì tó bá unit ọkọ̀ àwọ̀ sí sí. kábíyèsí ní ayé ìgbà kan tí sultan bá fẹ́ rí ààrẹ á pèpè ní wọ́n á fly lọ bẹ̀. tó bá pàṣẹ kíkan ní bílà wọ́n ń retí response sultan. but generation yìí máa fẹ́ rí aláàfin àti ọ̀ọ́ni ẹ̀kọ́ tó ṣe yorùbá àti tó nìyẹn. ẹ̀yin tẹ́ wá yípo bàbá ń rọ̀ yìí mo fi gbogbo nǹkan rọ̀ yìí tẹ́ ẹ bá gbàgbé àwọn akọ̀kan tá àwọn ní àmọ́ra wa o ìgbà tí bàbá àná wà ń bẹ̀ bóyá oṣù ọlọ́run ṣọlá tó wọ́n ti tẹ́lẹ̀ bàbá ṣe correction tó pọ̀ ó pọ̀ ibi tó wá wà ilẹ̀ rẹ̀ ṣe wọ́n ṣe correction tó pọ̀ nínú àwọn tẹ̀gbẹ́ pọ̀ ní wa ní ilé ka lẹ́tà tí bàbá ní kí ìyẹ̀wò lórí kí ìjọba wọn á sẹ̀dẹ̀ bí àwọn fẹ́ẹ́ rí kọ́mẹ́ntì ní àwọn fẹ́ẹ́ rí kí lọ bàbá tó ṣe yẹn tán bàbá tó dàbí náà. bàbá láti wọ́n rí wa àwọn ọ̀rẹ́ wọ́n bí wọ́n lè pọ̀ sí àwọn fẹ́ wá lẹ́ẹ̀mẹ́ta àṣé aláàfin ọwọ́ ni bàbá. àìtẹ́lifẹ́lì àfẹ́fẹ́ àwọn àgbà ọba ẹ̀jẹ̀ kàfọ́lẹ̀ báyìí ẹ̀ èmi àwọn àlọ́ fi ṣe ìdúró onígbà àbọ̀ onígbà àbọ̀ àti yẹsà wọ́n lè correction púpọ̀ ibi tí ẹ̀yin méjèèjì àtẹ̀yìn àti ọ̀ọ́nì ìrìṣà ibi tẹ́ ẹ ti wà in a class in a different class ẹ̀ méjèèjì. ó gbogbo àwọn alákọ̀wé àtẹ́lẹ̀ ìbá àfẹlẹ́ ìbí tẹ́lẹ̀ ìbá àfẹlẹ́ irọ́ ló pọ̀ ń bẹ̀ o ọba ilẹ̀ Yorùbá àfẹ́ràn ara púpọ̀ o àfẹ́ràn ara o eléyìí ó sì dúró nígbà ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ṣẹ̀ débẹ̀ o challenges sì wà wájú tó pọ̀ o nífò nínú Ọ̀yọ́ tó pọ̀ kábíyèsí ṣùgbọ́n bí ẹ ṣe jọba orí inú orí ìyá orí bàbá ajẹkẹ àbí àṣẹ pọ̀ fún àwọn bẹ́ẹ̀ níta ẹ̀ náà àwọn náà lè máa tó sílé mo dẹ̀ mọ̀ pé is what you can do. ẹ má jẹ́ níbọ̀dì wa kó kọ̀ọ̀kan sí i lórí pé àwọn alẹ́ fáyà. ẹ nù àníkó lè gbèrò nílẹ̀ Yorùbá dá àwọn èkìtì àwọn máa bá yín ìmọ̀ àbá yín sóbi fún wa bá yín gbogbo wọn wà bá yín ẹ̀ẹ́dẹ̀ẹ́dì ṣe mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí ṣẹ́ńtì ọba ní olórí tó jẹ́ pé ìfòmísìlà tó ń gbọ́ wàhálà ti parí ìfòtútù ẹbí ẹ̀ tí mo fẹ́ rọ̀ yín lórí ẹ̀ ìṣẹ̀ṣe Yorùbá àtijọba church ilẹ̀ Yorùbá bàbá àdẹ̀jẹ́ ní mọ́ Muslim lèmi mo dẹ̀ bẹ́ náà pé ìgbà tí ó bá máa dé kẹrọ ṣàlàyé máa wà bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí mo ti jọba kọ́jọ Yorùbá ìmọ̀jọba lé lórí ní ìdẹ́wọ́rọ́ òbí kí ló ti tún. ẹbí kọ́kọ́ fi gbọ́ngàn ìpẹ́sẹ̀ mo sì rí àwọn oníṣòwò àwọn onímọ̀gbà aṣàkó àwọn náà jẹ́ ẹlẹ́mẹ̀fẹ́ ọba oṣù yẹn bọ́ bàbá òní sí yóò àṣẹ ìṣẹ̀ṣe Yorùbá yóò gbọdọ̀ pamọ́ ẹ̀yìn bonfires méjèèjì yẹn lẹ̀ ń pè so ọkọ tó mọ̀ á sí yẹn báwo sábà ṣe lọ́ba tálàbí ṣe sọ̀rọ̀ tọ́ọ̀ ní sọ lọ́jọ́ ṣẹlẹ̀ Yorùbá ò gbòòrò yẹn ó ti gbòòrò àbájá ṣe fi sí mi ó ṣe ọ̀ṣọ́ṣọ́ fẹ́ẹ́ fà ìṣẹ̀ṣe àṣà wa yẹn ò gbọdọ̀ pa ẹ dàpọ̀ torí
generation yìí lọ́pọ̀ kí ti wà ẹ̀sìn tí àwọn bàbá wa bọ́wọ́ gbà ó ti ń pa àṣà wa tó bá dẹ̀ pa àrùn foundation lọ́ba lọ́ba ni wọ́n ti kú sí ibi àbọ̀tọ̀ owó yẹn foundation wa ni ẹ̀ ìpìlẹ̀ wa ni ẹ̀ kò sí ìtọ́jú ní kéyìí ìjàlá wẹ̀rẹ̀ kristian church wa tó ṣe àfihàn kò sí ìtọ́jú ló máa tẹ̀ but èyí ti lú yẹ ó yà kéwù tó ó dàkìtì bá a ṣe bá a ní bíṣẹ̀pù lọ lẹ́nu orí mú jẹ lẹ́nu ó ṣe kó máa lọ nìyẹn ìyẹn ṣé báwọn ọmọ wa alówó ìnáwó owó níbi tó wà òrìṣìnà dẹ̀ wà ní òní pariwo lórí àwọn ìlànà responsibility bàbá wa tọ́ba nínú wọn ọ̀nà àfihàn wọn nílé pọ̀ sí àwọn onílẹ̀ lẹ́nu. Finally, bàbá tó bá máa kọ ọmọdé torí ní òde òní kò sálágbára ọba máa ń influential wà o no powerful ike gbogbo ẹgbẹ́ ọ̀sán kò sí kọ̀ọ̀kan tó jẹ́ bẹ́ẹ̀ o influential kìí ó kú bàbá ara influential yẹn náà ni kí ọba lọ́yẹ̀yà láti kó àwọn ara kò sálágbára wọn sà sálágbára bá wà ṣé wọn á pín ààyè àga tó yẹ kẹ́ ẹ jókòó sí wọn á pín yẹlẹ ẹ̀dá sábà mẹ́ta kò sálágbára mọ́ nínú wa àwọn olóṣèlú ti pa ọ́ gbà wẹ̀ wọ́n ti gbà á títí tó kù ó ní awakọ̀ kan àwọn òbí kò gbọdọ̀ bàjẹ́ ọ̀nà tí ó lè bàjẹ́ ní kí èrè ó ọ̀ká ọ̀tẹ̀lẹ̀ dísè ló tẹ̀lé ọ̀tá bá lọ lẹ́yìn ẹ̀yọ ayé sí ọmọ ọ̀dárí kásìlì ọmọ arọ́ bíṣọ̀bù àbí tí ó tó gbọ̀ngàn ọ̀dárí kásìlì arọ́ bíṣọ̀bù àbí tí ó tó gbọ̀ngàn ó ní àwọn alẹ́ àti mo fẹ́ o. wọ́n á dé òde nígbà ní kásìkò bí òní méjìlé okùnkù wa kọ́ náà ni aṣèdúgbéwú da èmi dúpẹ́ bọ́lá ṣe dájú àánú àwọn akẹrẹfẹ́ tó ti máa ń ṣe. tá a bá láwọn ọ̀yọ́ fèsì lẹ́yìn yìí àwọn ni wọ́n máa dán òun ṣe kásìrọ̀ tí a máa kọ́ sí àkábẹ̀wò. wọ́n tí wọ́n bá dán pọ̀ níbẹ̀ lò nígbàdàn owó ni wọ́n fi ṣe ọlọ́run á pèsè ẹ̀. àṣẹ láti ẹ̀dẹ́ ni ó ti dé ó ti lọ láti dé. bàbá ẹjọ ẹjì sínú púpọ̀ let everybody be your friend. ẹ̀yin lẹ́wàá mọ who is to be trusted. bọ́bá ọpẹ́ ìdúró wa so ẹjọ àwọn ọmọ ilé lè jẹ lẹ́yìn tó wọ́n wá rí wọ́n máa promote kò sí iṣu pé káwọn ní lágbà alábìgbélé lónìí àlẹ́yìn méjèèjì yẹn bàbá lẹ́yìn Yorùbá lẹ́yìn èyí méjèèjì battle ní everybody ó yẹ kí n tẹ̀lé àwọn ọlọ́tàwá àti alára last time but the information was too short ṣe rántí. so what is happening today ìdùnnú ní ọbẹ̀ ṣe bẹ̀rẹ̀ tán ọbẹ̀ ṣe bẹ̀rẹ̀ ó ṣe yẹyẹ familiarization ọ̀gbẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá ẹ̀kúlẹ̀ o àtìlẹ̀ o ẹ̀sùn lè fún gbogbo ẹ̀tọ́ bá ẹgbẹ́ kan sí bàbá ẹ̀ má ṣàlàyé kan sí wọn you need them that's how the influence will be built influence ni dàgbọ́ra yàtọ̀ sáwàtà wà ní kábíyèsí àwọn táwọn alẹ́ ẹ̀dọ́dọ́ ni wọ́n á fọ̀ mámórì yìí ká ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé bàbá kejì yìí nífẹ̀ẹ́ àwọn wọ́n ti gbajú ó ti jẹ́ pẹ̀lú ọdún lórí ìrìn àjò yẹn so àwọn náà tún máa rí pèníjà wọn ti là kọjá ni kò sẹ́ni tí ò rí pèníjà kò sí ó lè fẹ́ ràn yín ní ojú so àwọn kọ̀ọ̀kan tí Elédùmarè ò fi pamọ́ náà a wò pé ìrẹ́pọ̀ ẹ ló máa wù wá tábà rí sódà á lè máa rí léèyàn ká tábà wá ẹ̀bùn tẹ́ òun ní fásitì àtàlọ́ àti bàrẹ́fẹ́sì ó máa ń sùn lọ́yọ̀ bàbá àná máa ń mú ètò sọ̀pì àdìgbògbà àti ìdókòwò wọ́n yí ká nígbà tí bàbá máa rọ̀ gẹ̀ òun ní á tún máa bẹ̀rù pé ṣé òun ní parakásá
No, that is the way it is. Gbogbo ẹ̀ tó bá mọ blade ṣíṣú adé tó bá fẹ́ fún ìdílé àwọn ọmọ asáfin. Bond àti loyalty ti ẹ̀ máa bí wá. Torí láàrin àwọn ọba ní òde òní náà, àwọn mìsíkì tó pọ̀ láàrin wa o. Yorùbá dẹ̀ máa jọ́ọ̀jì yín pẹ̀lú àwọn tó bá ní lára yín. Wọ́n jọ́ọ̀jì yín pọ́pítì mélòó ló ní ẹsẹ̀ láti wá bá yín láàfin, èèyàn mélòó ló wà bá yín. Ṣé bí nǹkan tó wá lórí ayélujára yìí náà la fi sọ pé ètò ọba ńlẹ̀ tó wà lóde òní rẹ̀ tó bá tọ́ tàbí. So ipò ní sí ìgbà ọ̀nà jẹ́. Bàbá, mo nígbàgbọ́ wípé ìgbà ọ̀pọ̀ ti dé sílẹ̀ káàrọ̀ òjìrè. Ẹgbẹ́ ìgbìmọ̀ àrẹ àtòrí àwọn ọmọ ayábá ń ṣe iṣẹ́ iṣẹ́ àṣẹ wa. Ní ayé ìgbà kan, irú àwa àdàbàzì àti àdàbàzì ní nígbà láti fẹ́ sọ pé ọgbọ́n náà wá. Olóde òní àwọn òun bá tábìlì nípa ọmọ ẹ̀ sọ̀rọ̀ sí ní alẹ́ òní sá. Ẹ̀rẹ̀ ní láì dé ní sọ̀rọ̀ fún ọ. Ilé ẹ̀ṣẹ̀ máa sọ pé ẹ̀rọ ìfẹ́ta ẹ̀rọ fúnra wọ́n bẹ̀ àti ìwà bẹ̀ láti jẹ̀ta. You need us. So, kábíyèsí. A máa ju iṣẹ́ aṣọ́ra. A máa ju iṣẹ́ aṣọ́ra. Lẹ́ẹ̀kan sí òfin káàbọ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé àti jókòó látàárọ̀ ẹ̀dùn bẹ́ẹ̀ ẹ̀jù bẹ́ẹ̀ kábíyèsí. Tí Elédùmarè fún yín kò ní tán aṣọ́ra. Iyì tí Elédùmarè fún yín kò ní tán aṣọ́ra. Ní àkókò yìí gbogbo nǹkan tí olùkọ́ ọmọ Yorùbá ọmọ kò tó jíire ní dáadáa lákòókò yìí tó ṣe ṣe àṣẹ àárín ẹ̀yìn àti ẹ̀kejì yóò ní dàrú àṣẹ Elédùmarè àárín ẹ̀yìn àti Elédùmarè náà kò ní dàrú àṣẹ Ọ̀yọ́ wà gbòòrò àṣẹ ẹ̀fẹ̀ àṣẹ àwọn iléeṣẹ́ ńláńlá tó wù yín lọ́kàn yóò dé bẹ̀ tiẹ̀ wá bá ti ká ọ́kẹ́ ẹgbẹ́ báṣì yẹn ọmọ báyìí ọmọ báyìí please àtúntò ara tó màmá ìṣẹ̀wá màmá rí bẹ́ẹ̀ kàbí àṣẹ yóò lù bẹ́ẹ̀ yóò ṣe àṣẹ.